túbà àràfà lónìí ẹni tábù àrè ò ní gbà lónìí òun lè tó jò fún tẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tínú rẹ̀ ń bàjẹ́. tàṣà mi dùnú ní kàyà sọdíkì. tàṣà ni mi zolo ní kàyà sọdíkì. ẹni tí ń bẹ bí tí ń bínú orin olóore tínú rẹ̀ ò dùn sẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nìkan lọ́wọ́ ò ní gbàdúrà rẹ̀ lónìí. tàṣà mi dùnú ní kàyà sọdíkì. kákà má wọ funfun lásán. العجوز والشيوخ الثلاثة القاضي العجوز والشيوخ الثلاثة èyí tí sọ tí mi gbé máìkì kalẹ̀ wọlé ẹrú Ọlọ́run tó ti yó fún yín tẹ́yẹ́yẹ́ tí ń bẹ l'Amẹ́ríkà táwọn náà wò yí báyìí kí yòókù máa gbọ́n Ayyakumullahu. kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà máa sọ síta bẹ́ẹ̀ yẹn bá máa gbádùn àwọn gbà lónìí àwọn mẹ́ta kan wọlé lọ bá obìnrin kan lálejò àwọn èèyàn ń rojọ́. Wàdání yá fàdé takàbà àbọ̀rọ̀bọ̀rin. Àwọn mẹ́ta àwọn ọkùnrin mẹ́ta wọ́n wọlé lọ bá obìnrin kan lálejò wọ́n wá béèrè ọkọ ẹ̀ wọ́n ní ọkọ rẹ̀ ń kọ́. Ayyakumullahu. Ọlọ́kọ̀ àwọn ò sí nílé wọn làwọn gbòde kó fi dé. Allah. Ngbọ́ ọkọ dé ìyàwó náà bọ́kọ nínú ilé. Oníbàálé mi fàṣọrọ oníbàálé mi àwọn mẹ́ta kan tó dé yìí látàárọ̀ màmá mo lè ṣe é àmọ́ ń gbàtẹ́ ti dé ní ìṣẹ̀jẹ̀ lọ jíṣẹ́ fún wọn. Allah. Ìyàwó wa jáde ó lọ bọ́kọ ó lọ bá àwọn àlejò mẹ́ta. Àwọn àlejò mẹ́tẹ̀ẹ̀ta wá sọ fún pé ńgbà ọkọ rẹ̀ wá dé yìí gbogbo wa kọ́ lá wọlé àmọ́ kọ́kọ́ béèrè ó kọ wa wá lọ sorúkọ wa fún ọkọ rẹ̀ torí èèyàn kan ní ọ̀wọ̀ ní kìí ṣe gbogbo wa. Allahu akbar. Ó ní kí ló kọ yín ẹni àkọ́kọ́ ó lóun jẹ́ àsàrùwátù. Ayyakumullahu. Àsàrùwátù. Atharwatu. Ó lóun lówó. Allah. Ẹni kejì ó lóun jẹ́ ànàjáhù. An-najahu. Ó lóun lọ́lá. An-najahu. Ẹni kẹta ó ní alimahabatu. Al-mahabbatu. Ó lóun nífẹ̀ẹ́. Allah. Lọ sọ fọ́kọ rẹ̀ nínú ilé nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta tani kọ́ wọlé. Ta'asan min dununika ya sadiqi idha sadaqta minni ma yuri. Sẹ́fùlì Kádìrí yà. Ẹni tó fẹ́ fẹ́ràn lọ́la tó sì fẹ́ jẹran lọ́la tó sì fẹ́ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé yòókù ànábì náà mẹ́ta. Ó ní bí sọ fún wa lónìí kútùbà tá a fẹ́ dé fún wa èèyàn gbọ́dọ̀ fi ṣeré o. Wasu'u al-khuluqi. Ọlọ́run ti ṣàánú wa lónìí àmọ́ tí ò ní jádùá rẹ̀ ó gbà ní kínú rẹ̀ ó má dùn sí kó má dùn sẹ́ni tí mo ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Wasu'u al-khuluqi tí ò ní jádùá rẹ̀ ó gbà lónìí kú ìyá yìí lónìí òun ní kínú rẹ̀ ó má dùn kínú rẹ̀ ó má dùn dínú rẹ̀ ó dùn lónìí. Su'u al-khuluqi. Ọba náà bọ́kọ ó ní ìrẹ ọkọ mi. Àwọn mẹ́ta ni wọ́n bẹ̀ ń ta ìkan olówó lòun ìkan ní ọ̀là lòun ìkan nífẹ̀ẹ́ lòun èwo ni kọ́ wọlé. Allah. Ọkọ ni àdéhùn wọlé. La ilaha illallah. Owó náà la nídìí. Ìyàwó ní má jẹ́ owó wọlé. Bàbá fúnbà owó bá wọlé bàbá náwó tó owó bá tán kan. Allah. Ó dà kí ni kọ́ wọlé. Ó ní jẹ́ kí ọ̀là ó wọlé. Allah. Ibi wọ́n ti jọ ń fà láàrin ara wọn tí ìyá fẹ́ jáde lọ pé ọ̀là wọlé. Lọ́mọ kékeré ọmọ tí wọ́n bí ló bá ní dádì mọ́mì ẹ fi owó lẹ̀ ẹ fi ọ̀là lẹ̀ ìfẹ́ ni ẹjọ́ wọlé. Ta'asan min dununika ya sadiqi. Ìlọ́gbẹ́ yìí jòkó bẹ́ẹ̀ ti jòkó yìí ìfẹ́ ni. Idha sadaqta Ìlọ́gbẹ́ yìí jòkó bẹ́ẹ̀ ti jòkó yìí ìfẹ́ ni. minni ma yuribu. Wọ́n bá gbà sọ́mọ wọn lẹ́nu wọ́n gbà sọ́mọ wọn lẹ́nu wọ́n ní kò sí problem ẹ lọ pè fẹ́ wọn ẹ dúdú fẹ́ wọn ní. Nígbà ìyàwó jáde ó ní ta nìfẹ́ nù ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ìfẹ́ lòun nìfẹ́ tọ ẹ̀yin ni a fẹ́ kẹ́ ẹ wọlé. Allah ìfẹ́ bá ń wọlé bí ìfẹ́ ti ń wọlé
tó fẹ́ wọlé tán owó bá tẹ̀lé Allahu akbar. owó ìtìrìn púpọ̀ ọ̀là náà bá tẹ̀lé. Allahu akbar. ní wọ́n ń ṣe wọ́n lè mọ̀ pé ẹnìkan náà lẹ́ni yóò wọlé wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé bí tífẹ̀ bá wà lówó wà lọ́lá wà níyì wà nípò wà gbàgbéga wà. Mídùnnú ní kàyà sọ̀dìkì. tó bá já sí pé owó 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 tó bá yẹ pé owó nìkan lẹ́ni ó wọlé tó bá yẹ pé owó nìkan lẹ́ni ó wọlé ọ̀là ó sá lọ ìfẹ́ náà ó sá lọ. Tàásán. àmọ́ gbàtẹ́ ti ní kífẹ́ ó wọlé kí ló dáa kéèyàn ní jù láyé. Tàásán. bẹ́ẹ̀yàn bá nífẹ̀ẹ́ wàláhì tó bá pe Allah lẹ́ẹ̀kan náà ìdá sàlàkà ìbádí àní fáìní qaribun ujibu da'wata da'i iza da'ani falyastajibu li falyu'minu bi la'allahum yarshudun. àṣẹ gbogbo wa tá a wà lónìí lọ́jọ́ àràfà yìí bí fẹ́ bá ń bẹ láàrin wa tó jinlẹ̀ dáadáa lónìí kútùbà tí àfa wa táyé ṣe fẹ́ ké fún wa àṣẹ yóò ṣẹ.